wọ́n ní Allahumma salli ìwọ Allah àbíọ́ bá wa ṣe ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ ala Sayyidina Muhammad lórí Muhammad wa ala ali Muhammad àti àwọn ará ilé Muhammad. Ó ní wọ́n ṣàdúrà fún Muhammad, ó ní wọ́n ṣàdúrà fún ìran Lárúbáwá, ní ṣàdúrà fún àwọn ọba Saudi gbogbo wọn, àwọn àrọ́mọdọ́mọ Muhammad tí ń ṣe àwọn tí wọ́n ń gbáyé nìsín ni wọ́n ṣàdúrà fún lójoojúmọ́. Wọn ò sì rántí ìran tiwọn. Ṣé rí pé ìran Yorùbá ti wà nínú ìgbèkùn? Gbogbo ẹ̀kọ́, gbogbo ìṣesí tí àwọn àfáà wọ̀nyí tí wọ́n kọ́ àwọn ọmọ wa, ìṣesí Lárúbáwá ni. Wọ́n ṣàfẹ́ pa ìran ọmọ aládé run. Wọ́n fẹ́ kí Islam, àṣà Lárúbáwá, wọ́n ṣàfẹ́ kó ṣe kíni, kó jẹ gàba. Tí wọ́n bá spend let's say 15 years nílé kéwú, wọ́n fi 15 years wọ́n fi kọ́ èdè lédè, wọ́n fi 15 years wọ́n fi kọ́ àṣà Muhammad, wọ́n fi 15 years wọ́n fi kọ́ ìtàn Muhammad tán pè ní sírọ̀, wọ́n fi kọ́ ìtàn rẹ̀, wọ́n fi kọ́ hadith tó jẹ́ ìgbésí ayé Muhammad, bí Muhammad ṣe jẹun, bó ṣe wọṣọ, bó ṣe rìn. ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbá Olódùmarè, ìbá gbogbo ajínlélọ, mo ṣe bá ọmọdé, mo ṣe bá ọgbà, mú kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílòkò lẹ́yìn òdì gbogbo ibi tẹ́tí láǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ṣàlàfíà mo bá gbogbo àwọn kì í káàbọ̀ pẹ̀lú kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣiṣẹ́. ọmọọba Adéọlá Adéyẹyè Kíjípà ọ̀rọ̀ náà lórúkọ tèmi. ìbí amúlẹ́mí lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùbọ̀ onígbò ẹja kíkí ọkàṣà nílẹ̀ ẹ̀bẹ̀. kí ni tí a tún jọ fẹ́ gbé ẹ̀wò ní àkókò yìí, kí ni tí a jọ fẹ́ sọ̀rọ̀ ní lórí, kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ tún jẹ́ àjọ wo fídíò yìí náà. mo ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin Muslim náà pé àwọn náà ti fọ́ọ̀mù gúùpù kan, àwọn náà fi ń pèpè pé Muslim for Yorùbá nation ní problem pẹ̀lú yẹn. but peter ní problem ni pé Odùduwà nation, Ọ̀rúnmìlà nation, Ọ̀rúnmìlà rádaràdà wo ni nation, ta ló fẹ́ fún mi, ta ló fẹ́ fún yín, mo lẹ ti fẹ́ gbà yín. Muslim ló pọ̀ jù, ẹ má dẹ́wò yẹn bà wá, ẹ lè rí yẹn gbà. Yorùbá nation kò séwọ̀ ń bẹ̀, but àwọn ò fẹ́ Yorùbá nation tàná. Muslim for Yorùbá nation tá à ń fẹ́ a better Yorùbá land tí àwọn nǹkan tó wà ń bẹ̀ ta ti jagun kọjá yẹn tí ò ní sí ń bẹ̀ mọ́. Mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe obìnrin ni àwọn bàbá wa tó bá fẹ́yàwó wọ́n lè fẹ́ mẹ́wàá, wọ́n á kó wọn lọ sóko, wọ́n á sọ wọ́n dọ̀mọ̀dọ̀, wọ́n á ṣiṣẹ́ famia, wọ́n á délé, wọ́n á tún dáná, ẹ̀ tún mú wọn, ẹ̀ tún súnmọ́ wọn náà. Obìnrin ò ń ṣe property, kò ń ṣe ẹrú lè fi wọ́n ṣe lánàá. Ó ń bẹ náà àwọn ọba tó ti fẹ́yàwó 30 láyé àtijọ́, oríṣiríṣi àrà lè fi wọ́n dá. Irọ́, ẹni tó bá lágbára tó lóògùn ló máa ń jogún, àfẹ́rù yẹn mọ́. Ibi tálejò tí ò ní lè wà bó ṣe hùn, àfẹ́rù yẹn mọ́. You want a better Yorùbá land, a reform Yorùbá land tí ìṣẹ̀ṣe ò ní máa decide àfíà sí wa. Ìṣẹ̀ṣe báwo? Ayé ìṣẹ̀ṣe yẹn ti kọjá, àwọn ọmọ lẹ́yìn ti lọ hàǹgì ara wọn sínú ayé mọ́, ẹ má lọ pè wọ́n padà mọ́. tẹ́ bá wo fídíò yìí dáadáa, tẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu àwé tí ń sọ̀rọ̀ yìí, ẹ rí motive tí àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ ṣe lórílẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ẹgbẹ́ tí ń pariwo Muslim for Yorùbá nation, Odùduwà nation, rọ́wọ́ Muslim for Yorùbá nation. Wọ́n ṣàfẹ́ pa ìran ọmọ aládé run. Wọ́n fẹ́ kí Islam, àṣà Lárúbáwá, wọ́n ṣàfẹ́ kó ṣe kíni, kó jẹ gàba. Ìtí sọ lẹ́nu yìí tí wọ́n bá rí ṣe, ká ní wọ́n rí ṣẹ̀rí àṣe, tí wọ́n rí gbogbo ilé tí kàtàkàtà ìtí sọ yìí ṣe, wọ́n fẹ́ dominate. Tí wọ́n dẹ̀ ti lè dominate, ẹ bá gba Yorùbá nation jù bẹ́ẹ̀ lọ, Fúlàní náà ni ó mọ̀ darí yín. Torí pé Fúlàní ló ṣe kíni, àwọn ni wọ́n ń lo ẹ̀sìn láti fi ṣe kíni, láti fi gbalẹ̀. Gbogbo ọmọ ń dá yẹn àwa mọ̀, ó yé wa. So ẹnìkan ò lè máa tàn wá, ẹnìkan ò lè máa fi dúdú pé funfun fún wa, ojú ti là. Ẹyẹ sọ̀rọ̀ bí apọ̀dà mọ́.
ẹ̀yin sọ̀rọ̀ bí ẹni tí wọn ò wà civilized náà wọn ò sì lẹ́kọ̀ọ́ lẹ́yìn pé tó bá lọ lé kí nìkan míì tí wọ́n tún kọ́. They have no knowledge. They have no tangible knowledge. They have nothing upstairs. They have nothing in their brain. So kò sí ọpọlọ kankan fún wọn kí wọ́n lè expect. Ìyẹn lọ lé kéwú fún odidi ọdún mẹ́wàá odidi 15 years lárúbáwò èdè lárúbáwá ni wọ́n ìtàn lárúbáwá ni wọ́n kọ́. Ara àwọn dangers tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Táwọn bá yẹn pariwo sẹ̀ríà kíní kan Muslim Yorùbá nation tí dídì rẹ̀ lè sọ yìí. Ẹ jẹ́ analyze ẹ̀ fún yín kó lè yé yín. Tí wọ́n bá spend let's say 15 years nílé kéwú wọ́n fi 15 years wọ́n fi kọ́ èdè lédè wọ́n fi 15 years wọ́n fi kọ́ àṣà Muhammad wọ́n fi 15 years wọ́n fi kọ́ ìtàn Muhammad tán pè ní sírọ̀ wọ́n fi kọ́ ìtàn rẹ̀ wọ́n fi kọ́ hadith tó jẹ́ ìgbésí ayé Muhammad bí Muhammad ṣe jẹun bó ṣe wọṣọ bó ṣe rìn bó ṣe gbá bó ṣe níyàwó oyè ìyàwó tó fẹ́ bó ṣe ń bá wọn sùn ìlànà bí ṣe báwọn ìyàwó rẹ̀ sùn ìlànà bí ṣe máa ń jẹun kìnìkan ìlànà bá ṣe ń jagun wọn. òun ni wọ́n fi odidi 15 years 20 years nǹkan kan lọ́kọ́. Ẹ wá jẹ́ bí léèrè ẹni tó fi 15 years kọ́ ìtàn kan tó fi kọ́ ìṣesí àwọn kan tó fi kọ́ ìhùwàsí wọn tó fi kọ́ ìjẹun wọn tó fi kọ́ ìmú wọn ìṣe àti àṣà wọn tó fi 15 years kọ́ tó wá pèpè fún Yorùbá nation pé àwọn fẹ́ gba nation kan àbí àwọn fẹ́ gba nǹkan tó bá gbà á àbí tó bá dominate irú ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ mọ́ fi lead ṣebí tí wọ́n kọ́ yẹn náà ni wọ́n fi lead àbí ọmọ Yorùbá ni mí báyìí ìnímọ̀ kankan nípa ìran mi ìmọ̀ kankan pa ìran Yorùbá ìmọ̀ kankan pa bá a ṣe ń jẹ ìmọ̀ kankan pa bá a ṣe ń mu ntí mo mọ̀ náà ní tán kọ́ mi nílé kéwú ẹ wá fi mí sí ibì kan láti lead ìlànà wo ni màá gbà lead ntí wọ́n kọ́ mi náà ni màá fi lead ntí wọ́n kọ́ mi tó wà nínú ọpọlọ mi òun náà máa ṣe kí ni òun náà máa fi darí ìlú fún àpẹẹrẹ tí wọ́n bá bi mí lè pé bò ni wọ́n ṣe ń ṣègbéyàwó mi ní lọ wo ìlànà Yorùbá torí pé mi ò nímọ̀ nípa ẹ̀ ìlànà Lárúbáwá tí wọ́n kọ́ mi yẹn náà ni màá ṣe kí ni òun náà ni màá fi sọ̀rọ̀ òun náà ni màá fi ṣàlàyé pé báyìí ni wọ́n ṣe ń ṣègbéyàwó torí tí mo mọ̀ náà nìyẹn. tó bá ní ìsọmọ lórúkọ bó ṣe ń ṣe yẹn náà ni màá ṣe kí ni màá sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe torí pé tí mo mọ̀ nìyẹn. ṣé a rí pé ìran Yorùbá ti wà nínú ìgbèkùn gbogbo ẹ̀kọ́ gbogbo ìṣesí tí àwọn àáfàá wọ̀nyí tí wọ́n kọ́ àwọn ọmọ wa ìṣesí Lárúbáwá ni tá a bá wà ronú táwọn tá a ṣe tí wọ́n bá gbà tí wọ́n fún ṣẹ̀ríà tí wọ́n ní ẹ̀yẹ Muslim for Yorùbá nation bí dídì rẹ̀ ṣe sọ yìí tí wọ́n gbà wọlé ẹ̀kọ́ yẹn náà ni wọ́n fi máa lò tó bá jẹ́ àwọn náà ni wọ́n ń darí gbogbo tí ń jẹ́ àṣà àti ṣe ìran Yorùbá yóò ṣe kí ni yóò parun torí pé àṣà àti ṣe tí wọ́n kọ́ wọn tí wọ́n ní lọ́pọlọ náà ni wọ́n ṣe kí ni òun náà wọ́n fi máa lò ọmọ tí ń gbé Nàìjíríà àtọmọ tí ń gbé Europe ọmọ tí wọ́n bí sí Europe ọmọ Yorùbá ni wọ́n wá bí sí Europe ibẹ̀ ló ti dàgbà ibẹ̀ ló ti jẹ ibẹ̀ ló ti mu ibẹ̀ ló ti kàwé ibẹ̀ ló ti ṣe gbogbo tó fẹ́ ṣe láyé ìkẹ́sì wà Nàìjíríà bí ilẹ̀ Yorùbá ń bí ibẹ̀ ló ti jẹ ibẹ̀ ló ti mu ibẹ̀ ló ti kàwé ibẹ̀ ló ti ṣe gbogbo tó yẹ kó ṣe tó fi jẹ́ tó jẹ́ láyé àwọn méjèèjì wọ́n wá mú wọn wá ìkáwá àwọn méjèèjì wá jọba ìlú wọn ẹjẹ bí léèrè àwọn méjèèjì yẹn bá ṣe jọba ìlú wọn ìlànà wo òun ni wọ́n fi máa darí ìlànà tí wọ́n kọ́ wọn tó fi dàgbà òun náà wọ́n fi máa darí ìlú èyí tó kọ́ àṣà àti ṣe Yorùbá tó mọ bí bá àti ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àṣà àti ṣe Yorùbá tó mọ̀ yẹn ìṣesí yẹn náà ló ṣe kí ni ló fi darí ìlú rẹ̀ èyí tó gbé Europe tó jẹ́ pé ẹ̀kọ́ òyìnbó ló wà lọ́pọlọ rẹ̀ òun náà lọ́nà òfin ẹsẹ̀ kíni òun náà fi máa darí tẹ́bá gbàmọ̀lá síwájú yóò mọ̀ wò bí pé what is this? tẹ́bá ní kó wọ aṣọ lẹ́wà yóò mọ̀ wò pé kí lélẹ̀ yóò mọ̀ ní lára tó pé ìṣesí yẹn ò ṣe kíni kò mọ̀ lára ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa wọ́n ti dá ọpọlọ àwọn èèyàn wa rú ọpọlọ tó wá kó síbẹ̀ ó ní àwọn wọ̀nyí fi ń sọ̀rọ̀ kéṣẹ̀ bí wọn ò ní làákàyè mọ́ wọ́n ti kó ohun tó ń bẹ ní ọpọlọ wọn kúrò wọ́n ti kó nǹkan míì síbẹ̀
inú ilé wọn lanu sọ kátàkátà Ọ̀rúnmìlà kìnìkan àwọn Ọ̀rúnmọlẹ̀ yẹn wọ́n ti lọ wọn ò lè ṣe kìnìkan mọ́ lẹ́nu ti wèrè. Muhammad ò sí lọ àbí Muhammad ń gbégbèsè ayé ni dìsìn àlópònú ni. níbi tí ẹ ti understand tó ń da àwọn èèyàn lọ́pọlọ rúdé kò sí ojúmọ́ kan tí àwọn mùsùlùmí jí kò sí ojúmọ́ kan tílẹ̀ ò mọ́ kílẹ̀ tó ṣú tí wọn ò ní ṣàdúrà fún Muhammad tí wọn ò ní ṣàdúrà fún Ibrahim tí wọn ò ní ṣàdúrà fún àwọn aráalé Muhammad tí wọn ò ní ṣàdúrà fún ìran Lárúbáwá tí wọn ò ní ṣàdúrà fún ìran Saudi wọn ò sì ní rántí ṣàdúrà fún ìran Yorùbá wọn ò ní rántí ṣàdúrà fún ara wọn wọn ò ní ṣàdúrà fún ọmọ wọn ò ṣàdúrà fún ara wọn gbogbo wákàtí márùn-ún yẹn gbogbo ìrun kọ̀ọ̀kan tó bá ti ń kí gbogbo ìgbà tó bá ti ń lanu sọ̀rọ̀ òun ni wọ́n ṣàdúrà fún Muhammad òun ni wọ́n ṣàdúrà fún Muhammad òun ni wọ́n ṣàdúrà fún ìran Lárúbáwá ní ṣàdúrà fún àwọn ọba Saudi gbogbo wọn àwọn àrọ́mọdọ́mọ Muhammad tí ń ṣe àwọn tí wọ́n ń gbáyé nìsín ni wọ́n ṣàdúrà fún lójoojúmọ́ wọn ò sì rántí ìran tiwọn wọn ò rántí àwọn tó ṣẹ̀dá wọn sílẹ̀ káàtì ẹ̀wá láwọn tí ó ṣẹ̀dá wọn lẹ̀ wọn ò bá wọn láyé àwọn gẹ́gẹ́ fúnra wọn gan wọn ò rántí ṣàdúrà fúnra wọn débi kí wọ́n ṣàdúrà fúnra wọn Muhammad wọn kọ́kọ́ ṣàdúrà fún kan tó rántí ara wọn ẹ wá sọ fún mi sẹ́ni tó jẹ́ pé kò rántí ìgbésí ayé ara tiẹ̀ tó jẹ́ pé Muhammad àti àrọ́mọdọ́mọ Muhammad ìran Muhammad olóògbérù sọ wọn ni wọ́n ṣe kí ni oníwà rántí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹjẹ́ kẹ́lẹ̀ understand tí mo sọ ẹjẹ́ ń sọ ìtumọ̀ Lárúbáwá yìí tí wọ́n bá ń kírun gbogbo ìgbà tó bá ń kírun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni wọ́n mọ̀ sọ pé Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid. gbólóhùn yìí kò sí ìrun kan tí wọn ò ní wí kí wá ní tí wọ́n sọ wọ́n ní Allahumma salli ìwọ Allah àbí ọba wa ṣe ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ ala Sayyidina Muhammad lórí Muhammad wa ala ali Muhammad àti àwọn aráalé Muhammad kama sallaita gẹ́gẹ́ bó o ṣe ìkẹ́ rẹ bó o ṣe fi àlàáfíà fún kama sallaita ala Sayyidina Ibrahim bó o ṣe fún Sayyidina Ibrahim tí wọ́n ní òun ní baba ńlá baba Muhammad wa ala ali Ibrahim àti àwọn aráalé Ibrahim bó ṣe fún Ibrahim àtàwọn aráalé rẹ̀ wá ṣe bẹ́ẹ̀ náà fún Muhammad àti àwọn aráalé rẹ̀ àtàwọn ìran rẹ̀. wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid wọ́n ṣàdúrà gbogbo orúkọ kan náà tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹ wá jẹ́ bí wọ́n léèrè ìgbà tán kírun tán yẹn ẹ̀mélòó ni wọ́n irúgbó lóòótọ́ wí yẹn ẹ̀mélòó ni wọ́n sọ pé Olódùmarè wá ṣe dáadáa fún mi ṣe dáadáa fún ìran mi àwọn ìran mi tó ti síwájú bá mi kẹ́ wọn àwọn tó ń bọ̀ lẹ́yìn náà bá mi kẹ́ wọn àwọn ojoojúmọ́ lẹ́ ṣàdúrà fún Muhammad lẹ́ ṣàdúrà fún Muhammad lẹ́ ṣàdúrà fún àwọn tí kódà àwọn tí wọn ò tí ì bí níran Saudi àwọn dìdìrì yìí ṣàdúrà fún ọlẹ̀ nǹkan ti ṣe wá ẹ jẹ́ ṣe ọlọ́pọlọ ẹ má jẹ́ káwọn wèrè ó da òkú òrìn àjò wa rú ẹ wá lọ́nà wa ò lọ ẹ lọ́nà wa ò là ẹ ní ìran Yorùbá àrọ́ náà lọ bó la sọ fẹ́ lọ́nà lọ. nígbà tá a ṣàdúrà fún oníyẹn tá a ṣàdúrà fún ẹ tiwa a gbàgbé ìran tiwa a pè àwọn tiwa a pè wọn nídọ̀tí. àwọn bàbá wa sì níbo nígbà bá ṣe pé gbẹ́ ẹ̀ òun ni wọ́n ṣe bá pè é. ẹ ń pè àwọn bàbá tí ẹ ń pè wọn ní àkófọ́ ìgò àwọn èèyàn náà wọ́n bá yín ṣe kí ni wọ́n bá yín fẹsẹ̀ gbá wọn kúrò lẹ̀. ẹ jẹ́ á ronú ẹ jẹ́ á mọ̀ tá à ń ṣe títí gbà mí jẹ́ tó láǹfààní láti máa pàdé mi lórí ètò Ìràpadà ọmọ Yorùbá Ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú.